Taye mo ní o búra àní o jáde kó o búra sọ pé o gbèrò o ṣègbìyànjú kí Paso kú na ṣọ́dún ìlú sí ń bá bọ̀ ló sọ fún mi náà o láti 2019 o lẹ́mí ẹ̀ yìí ni ṣùgbọ́n ìwé tó sọ fún mi ni onígbà tí yẹ ẹ̀ kú ìgbà tó sọ pé àyè ẹ̀ ti kú kò ságbára lọ́wọ́ ẹ̀ mọ̀ kò ságbó o sọ Wálé ló máa bá tiẹ̀ jẹ́ gbogbo ọ̀rọ̀ tí ò yẹ kó jáde Wálé ló máa yẹ kó jáde torí mi náà ń jẹ́ kẹ́ bà tèmi jẹ́ irọ́ lẹ́yìn mú wá èmi á máa sọ tọ̀rọ̀ tí n bá ti parọ́ mọ́ yín Kùránì lélẹ̀ ó bá mi jà bọ̀ tí n bá ti parọ́ mọ́ yín Taye àti Wálé Kùránì bá yín jà Kùránì bá yín jà Kùránì bá yín jà Kùránì bá yín jà àwọn tó láyé bá yín jà àwọn tó láyé bá yín jà àwọn tó láyé bá yín jà àfà bá yín jà pásítọ̀ bá yín jà babaláwo bá yín jà ògùn bá yín jà lákàyà bá yín jà gbogbo ìdúnlẹ̀ ayé bá yín jà àwọn tó láyé bá yín jà wọ́n bá yín jà ní sùúrì rẹ̀ mo lọ ra Kùránì tuntun ni mo lọ ra àgọ́ báìbù tí wọ́n kọ́ lọ yá lélẹ̀ ṣe rí báìbù yìí bọ̀ mo wá rí pé kò ní dùn dáadáa báìbù tuntun Kùránì tuntun àti báìbù tuntun ní téèyàn bá fi ṣe ṣáṣáṣá ló máa jẹ́ ó máa